àti Yorùbá tí wọ́n jọ ń jà. Kí ni ó fa ìdí ìjà? Àwọn èèyàn máa bá wa sọ̀rọ̀ nísìnyí bọ́ lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí àwọn ẹ̀ṣọ́ aláàbò wọ́n ti wà ń bí, sójà wà ń bí, àwọn gbogbo ẹ̀ṣọ́ aláàbò tó wà ní Nàìjíríà pátápátá bá ṣe rí sójà la rí àwọn àmọ̀tẹ́kùn la rí ọlọ́pàá la rí gbogbo àwọn tí wọ́n sì wà ń bí báyìí náà tí wọ́n fi ẹ̀hónú wọn hàn pé kò yẹ kí irú ìjà báyìí máa wáyé. Nǹkan tó fa ìdí ìjà a máa gbọ́ láti ẹnu àwọn èèyàn, àwọn tó ń pa iná ibi tí ìjà náà ti bẹ̀rẹ̀ náà lẹ̀ ń wò lọ́ọ̀kan yẹn. Kí ni nǹkan tí ó fa ìjà náà a máa gbọ́ nísìnyí. Ọ̀kan lára àwọn tí ó wà ní ibẹ̀ nígbà tí ìjà bẹ̀rẹ̀ òun náà la fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ yìí. Ẹ káàsán sà. Ẹ káàsán o. Kí lorúkọ yín sà? Orúkọ mi ni Prince Kure Olisa. Ẹ jọ̀ọ́ kí ni nǹkan tó fa ìjà? Nǹkan tí ó ṣẹlẹ̀ ni pé ní ìròyìn tá a gbọ́ àti òru àná ni pé ọmọ Yorùbá kan tó ń wa márùwá lọ sí ibi POS ó fẹ́ lọ gbó ní ọwọ́ Hausa níbi tó ń pè ní Strabag. Ó dẹ̀ fẹ́ gbó yẹn ó dẹ̀ ti deliver successfully, wọ́n dẹ̀ fún ní owó, ó dẹ̀ mú owó lọ ra nǹkan bọ̀ márùwá ẹ̀ wà níwájú bí ó ti gba nǹkan yẹn. Ó padà wá síbi márùwá pé márùwá ẹ̀ náà sọ pé owó yẹn ò successful pé ó revise this and this other. Wọ́n á fi ATM wọ́n á wò network was bad. So ó náà ó pé kí ló fẹ́ ṣe network was bad, what can he do? Okay, márùwá òun ní fóònù ní kọ́kọ́rọ́ òun ní tó bá dé ọ̀la àbí nǹkan tó rí ilẹ̀ ti ṣú kàn lọ lé òun kàn wá concentrate ẹ̀. The next one náà ọ̀kan kan ń bọ̀ látẹ̀yìn because I was not there sórí ta gbọ́ ipe ọkàn wà látẹ̀yìn látòrí òkè táwọn sọ ìwòrí òkè yẹn ní táwọn bandit ti wà ibẹ̀ wọ́n ti gbàbẹ̀ ilé bandit ni even wọ́n mọ̀ gbogbo àwọn èèyàn mọ̀ wọn fún ọlọ́pàá lágbára wọn fún àwọn ọlọ́pàá lágbára wọn bọ́ ọlọ́pàá lágbára láti kó débẹ̀ torí pé àwọn olówó Hausa àwọn tó ń wa kùsà tó ń ṣe gbẹ̀ tó wà ní Strabag ń bí wọ́n máa ń fi owó dí wọ́n máa ń lo agbára wọn wọ́n máa ń parọ́ mọ́lọ́pàá tọ́lọ́pàá bá kọ̀wé mọ́ wọn máa parọ́ mọ́lọ́pàá àwọn ọjọ́ ọlọ́pàá ṣiṣẹ́ wọn bó ṣe kọ́ yẹ ṣiṣẹ́ wọ́n máa ń parọ́ mọ́lọ́pàá ni tọ́mọ́ kẹ́tọ́ wọn ti parọ́ mọ́lọ́pàá ti transfer ẹ̀ lọ pẹ̀lú ìwà ìbànújẹ́ tó wà nù wọn nísìnyí ibẹ̀ náà ti send ó wá di ìgbà táwa àwọn àkọ́tà wa gbọ́ wa lọ gbà ẹjọ́ kí ló lè ṣẹlẹ̀ bí eléyìí the next wọ́n kàn dábò bolẹ̀ ni débi tó ti ṣùtì èèyàn bíi méjì mẹ́ta tó yẹ pé bóyá wọ́n tẹ̀ ti kú náà báyìí ó lájọ́ pé àwọn ò fẹ́ mọ́ kí ìjọba bá wa bó ṣe ṣe móbì kọ́ wá ṣe bẹ̀ báyìí bó ṣe ṣe lọ́jọ́ tó ṣẹlẹ̀ ní móbì ọjọ́ ẹ̀ náà ṣe kí Mákindé jọ kó gbéra kó wá ṣe bẹ̀rẹ̀ sí kó máa kí wàhálà ò ṣẹlẹ̀ kí Mákindé wá dá ibẹ̀ balẹ̀ àfẹ́lẹ́ nìkan lórókè yẹn mọ́ kí Mákindé wá dáwẹ̀ bolẹ̀ lé ní fún wa àwọn ọjọ́ àgbà o kó wá dáwẹ̀ bolẹ̀ fún wa kó wá dáwẹ̀ bolẹ̀ lé ní. Àwọn wo ni wọ́n ń gbé orí òkè yẹn? Àwọn ṣe Hausa nìkan wọn èdè oríṣi Niger oríṣiríṣi èdè ló wà ń bẹ̀ tí ò sí Yorùbá èdè tá a gbọ́ àwọn ló wà ń bẹ̀ wọ́n wá sọ bẹ̀ kalẹ̀ fún wa ní èní kó tó dago 5 kó wá ṣe bọ́n ṣe ṣe móbì kíákíá ilé ogun níbẹ̀ ilé ogun ilé bandit nìyẹn the largest city in West Africa tó gba gbogbo èèyàn láti ṣe business ẹ̀ kó má ba Ìbàdàn jẹ́ fún wa kó má ṣe o inú bí àwọn ọmọ Ìbàdàn lọ́wọ́ o inú bí àwọn ọmọ Ọ̀ṣọ́ lọ́wọ́ torí pé inú bí wọn kó má débẹ̀ bolẹ̀ kíákíá kó má débẹ̀ bolẹ̀. Deputy Governor ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ti wà ní ibi báyìí láti mọ kí ni nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní agbègbè Ọjọ́ nílùú Ìbàdàn. Deputy Governor náà ti wà ń bí báyìí. Deputy Governor ìpínlẹ̀ Ọ̀yọ́ igbákejì ìpínlẹ̀ Ọ̀yọ́ ó lẹ̀ ń wò lójú ìwò ròyìn yẹn láti wá mọ kí ni nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní bíbá àti báwo ni àwọn ṣe fẹ́ bu omi ẹ̀tù sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Àwọn èèyàn náà fi ẹ̀rọ náà tẹ́yìn náà gbọ́n yẹn pé wọ́n ti pa àwọn Yorùbá tí wọ́n ti pọ̀ láti òkè yẹn. Ṣùgbọ́n igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wà bí láti sọ̀rọ̀ sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí.
alága ìbílẹ̀ Akínyẹlé ló ń bá igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ̀rọ̀ lọ́wọ́ láti sọ kí nìkan tí ó rí kí nìkan tó ń ṣẹlẹ̀ ní ibi báyìí láti jábọ̀ fún igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. àwọn èèyàn náà lẹ́yìn gbọ́ tí wọ́n fi ẹ̀rù náà yẹn wípé àwọn ò fẹ́ àwọn tí wọ́n wà ní orí òkè ibi tí ẹ̀ ń wò lọ́ọ̀kan yẹn wípé ibẹ̀ gangan ni wọ́n ti ń dá wàhálà sílẹ̀ wá sí ìsàlẹ̀ ń bí bíbà. ṣe bí ẹ̀ńdómì ní báyìí ìfẹ́ wọn lè bá wa ẹ̀ńdómì agbọ́n ṣe ṣe láàrin àti àwọn Haúsá ìyẹn agbọ́n ṣe ṣẹlẹ̀ wọn ó wá pe ẹ̀gbọ́n ẹ̀ ìpè ní kọ́gbọ́n ìpè ní àwọn ìpè ọgbọ̀n ọjà ẹ̀gbọ́n ẹ̀ ló wá síbí tó bá gbé kí ló ṣẹlẹ̀ bí ẹ̀dẹ̀ mú ẹ̀gbọ́n ẹ̀dẹ̀ náà pa síbẹ̀ pé kó fẹ́ ẹ̀ńdómì lọ́wọ́ yín ẹ̀dẹ̀ pa àwọn ìbáyé ìjọba àwọn wá nílùú pé ẹ̀ṣẹ̀ máa pa Yorùbá ara wa ẹ̀tọ́ kẹ́kẹ́ àwọn ẹ̀gẹ́ mẹ́tọ́ wọn ìbọn wọn ta léèdì ẹ̀wọ́n ẹ̀ṣẹ̀ lọ sí òkè ẹ̀wọ́n ló ń yìnbọn ẹ̀kẹ́ wà lọ́wọ́ yín wọ́n kú wà lọ́wọ́ yín. wọ́n yìnbọn láti inú ẹ̀wọ̀ ọdún wọn nìyẹn ẹbí jọbẹ̀ àwọn yìnbọn láti bẹ̀ yẹn ó mú kan nínú àwọn yìnbọn wa níbù wọ́n wà náà ń bẹ̀ látọ̀ hospital báyìí tí wọ́n gbé lọ wọ́n yìnbọn kan lójú. léèyàn mélòó la lè sọ pé ó ti jọ́lọ́ ń pè nípa ìṣẹ̀lẹ̀ mẹ́ta èèyàn ń pè Yorùbá àbáwúsá. Yorùbá ní àwọn ọlọ́pàá o àkọ́kọ́ yẹn kan àwọn nílò pé nǹkan tó ṣe òdà àwọn náà yìnbọn o àwọn náà yìnbọn tó bẹ̀rẹ̀ sí wa ẹ̀kẹ́bọ̀ tó wà ní bọ́ọ̀mù lọ́wọ́ wọn o àwọn àlọ́wọ́ náà yìí sí wa dàrẹ́tì tó ti lé evidence jẹ́ wà ẹ̀rí wà evidence wà tọ́mọdé sáàmù dà láàtọ́ máa náwọn ọmọ tó yìnbọn fún bẹ́ẹ̀ o so àfọwọ́sá máa lọ́jọ́ o àfẹ́ ọmọ o. ẹ bá fẹ́ rí bẹ́ẹ̀rù wa ẹ̀yìn bẹ́ẹ̀ ló wà kò lè jáde ẹ̀rú máa bà wọ́n. kò lè jáde ọ̀nà wọn tún máa jìn. tẹ́ bá ń gbọ́ ìbọn náà ni ẹgbọ́ tó ń dún lákọlákọ yẹn. tí àwọn Yorùbá tó wà ní Ọ̀jọ́ tí wọ́n pariwo wípé àwọn ò fẹ́ àwọn Haúsá mọ́ ní Ọ̀jọ́ nítorí ikú tí wọ́n bọ́ ṣe ń pa àwọn Yorùbá ti pọ̀ jù ní agbègbè Ọ̀jọ́ nílùú Ìbàdàn bíbí báyìí ìlú Ìbàdàn la wà ní agbègbè Ọ̀jọ́.
èyí tí ó fa ìdí ìbọn tí ẹ̀ ń gbọ́ ní ìsinmi wípé àwọn tí wọ́n dá ojú òpópónà dúró láti má jẹ́ kí ọkọ̀ mi wọ́n ní àwọn ò fẹ́ kí wọ́n dá ojú òpópónà dúró kí ọkọ̀ máa lọ ní wípé kí ọkọ̀ máa lọ kí ẹnìkankan má dí ọkọ̀ kankan lọ́wọ́ láti máa rìn. Ìdí nìyẹn tí wọ́n fi yin ìbọn láti jẹ́ kí àwọn tí inú ń bí kán sún sẹ́yìn láti má dí ojú òpópónà Èkó sí Ọ̀yọ́ láti má dá dúró. Because we are holding a rifle, now we are holding a rifle. We are not giving them support. If you want to kill us, that is it. Look back at it. Ohun tí wọ́n ń sọ náà ni pé àwọn ò fẹ́ ẹnìkankan mọ́ kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kó wá wó gbogbo ilé tó wà ní òkè ọjọ́ tí ẹ̀ ń wò lọ́ọ̀kan yẹn wípé bẹ́ẹ̀ ni àwọn ẹni ibi tí wọ́n ti máa ń ṣọṣẹ́ wípé kí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kó gba àwọn láti wá wó gbogbo àwọn òkè tí ó wà ní ibi tí ẹ̀ ń wò lọ́ọ̀kan mi yẹn láti wá wo gbẹ̀ nítorí pé ibẹ̀ gangan ni àwọn aláàbí náà ti máa ń ṣọṣẹ́ wá sí ìsàlẹ̀ ní bíbà yìí. Ní báyìí gbogbo ọ̀nà tí wọ́n ti dí tẹ́lẹ̀ ni wọ́n ti ṣí kí àwọn ọkọ̀ máa lọ sí ibi tí wọ́n ń lọ ní títí tiwọn. Wọ́n ti ṣí ojú òpópónà tí wọ́n dí tẹ́lẹ̀. Igbákejì gómìnà sì wà ní ibi bíbá yìí. A fẹ́ gbọ́ nǹkan tí igbákejì gómìnà fẹ́ sọ. Igbákejì gómìnà sì wà ní àárín wa. Bàbá oníròyìn díẹ̀. Ọmọ mẹ́ta ló ti pa láàrín ó ní bẹ̀dá. Ẹjọ́. Óyá.
Ìdàgbàsókè àti ṣe bí Ọ̀yọ́ láàrin o. Ọ̀yọ́ ṣe bí bàbá ẹni kọ́kọ́. Ọ̀yọ́ ṣe bí ẹni kọ́kọ́. Wọ́n ti gbé wa lọ sí ilé o. Gbogbo àwọn tó ṣẹ̀wálẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ tó yẹ pé ìrìn àjò àǹfààní wọ́n nílé àgbàlejò lọ́fi lé wa lọ́wọ́. Ọlọ́run ní jẹ́ kí ní ìbàjẹ́. Nọ́mbà 2, ìkejì, èyí tó ṣẹlẹ̀ lánàá mọ́jú yìí, nǹkan ọ̀bànújẹ́ ni, èyí tó sì lè tako ààlà sọ̀rọ̀ wa nípínlẹ̀ Ọ̀yọ́ ni, ṣùgbọ́n ìjọba ò ní jẹ́ kí gbogbo ẹ̀ dàrú lábẹ́ báyòówù kó ti jẹ́. Fúdi eléyìí lákọ̀ọ́kọ́ mo bá gbogbo àwọn ọ̀dọ́ wa àtàwọn àgbàlagbà mo gbà wá níyànjú pé gbogbo tó ṣẹlẹ̀ etí ìjọba ó ti dé tí ìjọba. Ìwádìí tó lóòrìn ó máa ṣẹlẹ̀ ìgbẹ̀yìn ọ̀dọ́. Don't take laws in your hands. Ẹ ti gbọ́. Ẹ má mú òfin sọ́wọ́ ara yín, ẹ má dájọ́ fúnra yín. Ìjọba mọ ètò tó máa ṣe láti rí pé ètò àlàáfíà ó jọba nípínlẹ̀ Ọ̀yọ́, pàápàá jùlọ n'Íbàdàn bí. Ìwádìí tí ó máa lọ, ẹni tí ajere òfin bá símọ́ lọ́wọ́ máa jìyà. Ìjọba fi dá yín lójú. Ṣùgbọ́n bá a ṣe wà ní ìsìn ìta rí ni pé tá a bá tètè dẹ́kun tó ṣẹlẹ̀ yìí, wọ́n ti fẹ́ sọ di ẹlẹ́yàmẹ̀yà mọ́ wa lọ́wọ́. Ìjọba ọ̀dẹ̀ nígbà. It's one Nigeria. Everybody is free to live, reside, and pray anywhere in Nigeria. Ṣùgbọ́n ṣe mọ̀ pé àwọn criminals wọ́n ikọ̀ criminals wájú. Torí náà kọ́ àṣàyàn la máa ṣe gbogbo àwọn tí wọ́n bẹ̀rẹ̀ wàhálà yìí, ọwọ́ ìjọba máa tẹ̀ wọ́n. Ìyà tó dẹ̀ wà lábẹ́ òfin kò máa jẹ wọ́n. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá gbàjọba láyè láti rí pé a ṣe ìwádìí níbo ni kíní ti ṣẹlẹ̀, ọwọ́ àwọn òwe ló ti ṣẹlẹ̀, àní lè yanjú ẹ̀. Ẹ̀yin ọ̀dọ́ wa, hold on. Ẹ̀yin ọ̀dọ́ wa, mo fẹ́ gbà níyànjú. Ọwọ́ ọ̀sán la wà yìí. Eléyìí tó máa burú jù ni pé ká máa ṣe ìrìtìrìtì yìí di ọwọ́ alẹ́ tó gbogbo yín pátápátá. Mo gbà níyànjú ẹ jẹ́ ká yìí lọ sí ibùgbé wa náà. Because tẹ́ ẹ bá wà bí bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí títí di ọwọ́ alẹ́, nígbà táwọn agbófinró bá dé lálẹ́, wọn à ní mọ innocent people from criminals. Bẹ́ẹ̀ ṣe ń dí wọn lọ́wọ́ iṣẹ́ wọn, àwọn agbófinró náà wọ́n máa ṣiṣẹ́ wọn. Àjẹ̀fẹ́ ká sófin pẹ̀lú Ọlọ́run ní jẹ́ ká sófin ẹ̀mí mọ́. A gbọ́ pé casualties méjì ló wà
already confirmed ọlọ́wọ́ ọba láàánú àwọn tí wọ́n fara gba ọgbẹ́ nínú rògbòdìyàn yìí wọ́n ló wá tẹ́wọ̀ sí afẹ́fẹ́ rẹ̀. Ikú wọn kò ní já sí òfo tó máa ní ohun tí a máa mú jáde tó máa rọ gbogbo wa lọ́rùn. Lórí pé investigations ó ti bẹ̀rẹ̀ báyìí. Who is that talking? Yes, I will take it out of this place now. Who is that? So bí mo ti ń sọ, ẹjọ́ ẹ̀yin ọ̀dọ́ mo bẹ̀ yín, mo tún bẹ̀ yín. Lórúkọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ jẹ́ ká farabalẹ̀ láti ṣe ètò tó yẹ kíjọba ṣe. We can assure you that this will not go unchecked and sábà profile bí kìíní ṣe ṣẹlẹ̀. Àwọn tí agbèrè ìwà àbàjẹ́ ìbá ṣímọ́ lórí they will be declared criminals and they will face the full wrath of the law. Ní báyìí, ẹjọ́ tó rọ lọ́run gbogbo àwọn ọ̀dọ́ wa tó dàbí ẹni pé inú ń bí ẹjọ́ ká ṣe kí ni ká ṣe sùúrù títí ní ìjọba látàsìkò yìí lọ. Ẹ lè mọ́ rí wọn, investigations are ongoing. Tẹ́ bá dẹ̀ ní information tó lè ran ìjọba lọ́wọ́ lórí ohun tó ń ṣẹlẹ̀ yìí, government is open to it. Nígbà àfẹ́ kí rowdiness yìí ó wà báyìí títí di ọwọ́ alẹ́ kò ní ṣe pọ̀ tó gbogbo wa ẹ jẹ́ ká lọ síbi tí ibùgbé wa because very soon we will direct gbogbo àwọn agbófinró to take this place. Gbogbo ibi tí kìíní ìṣẹ̀lẹ̀ à ń sọ fún àwọn agbófinró mílífì ni o, ọlọ́pàá ni o, DSS ni o, àmọ̀tẹ́kùn ni o, wọ́n á gba ibi títí tí aláàbò sọ̀kalẹ̀. Alọ́rọ̀ ta fẹ́ sọ ta o. Alọ́rọ̀ ta fẹ́ sọ o. Àwọn ọ̀rọ̀ rí o. Alága bí tí mo bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan kó ló wà. Àwọn ọ̀dọ́ ní ta fẹ́ sọ o. Àwọn ọ̀dọ́ láwa ta fẹ́ sọ o. Ọ̀dọ́ ní tó fẹ́ sọ o. Bóyá representative ọ̀dọ́ kan. Bóyá representative. Wọ́n ti náwó. Yes, sir. Yes. Pàtí lápàtí ẹ máa bọ̀ ẹ wọlé ẹ máa bọ̀. Hausa àwọn landlord ní Yorùbá sábà ti bá wọn sọ̀rọ̀ báyìí àti gbọ́ gọ́ọ̀nà Yorùbá wa sọ̀rọ̀ lọ́wọ́ bàbá yóò bá wọn sọ̀rọ̀ Hausa yóò bá àwọn bóyá káwọn ọmọ Hausa bólà yìí tí kò fi wà lálẹ́ kó máa lọ ṣáṣá kó fi bíbélì Hausa títí bá àwọn ọmọ rárá àwọn ọmọ wa náà ti dà lọ́wọ́.